àfi akọ̀ pẹ̀lú gbogbo condition tí ń bẹ níbi activities tó wà níbi ìdí sẹ́yìn pé gbogbo wa pátá àti súfì o àti súnà o gbogbo alájọsìn kankan náà gbogbo alájọ ọmọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá wọn àbí gbogbo alájọ lọ ìdí bẹ́ẹ̀ nìkan bá sì lọ ájì ọ̀fẹ́ ọkọ̀ orílẹ̀-èdè Saudi súnà Saudi ìmáàmù wọn tí a bá ń pè ló tẹ̀lé lórí ní ájì tó bá ṣe ájì tí Saudi ò ṣe ọlọ́run àgbà lọ́wọ́ rẹ̀ ibi náà làwọn kan kéde ọjọ́ mi fáwẹ̀ àbí ọjọ́ tó yá sínú wọn lọ́jọ́ kejìlá sínú àbí ẹdẹ́rú ẹ̀wù pẹ̀lú ájì ẹ̀mí ájì ọjọ́ tí Saudi bá kéde pé àràfà lọ́jọ́ àràfà ìrun tí máa mú bá kí iná lóòkè bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ kàábà àwọn tí wọ́n gbé kalẹ̀ náà ló ṣe kí ni Muzdalifa pè méjì Sàfà àti Márúwà ò ṣe kí ni òpè méjì tó bá ti ṣe tí ọba ti ẹmu ó gbé ẹlẹ̀ tó bá dádàlẹ̀ kádàlẹ̀ wọ́n wà bọ́ ní ṣùgbọ́n nọ̀nà kí ni ẹrù bí gbogbo àwọn èyí túmọ̀ sí ó túmọ̀ sí ìṣọ̀kan tó wà nínú tó fọ́ sí ara rẹ̀ lé a lórí bá a fẹ́ ṣọ̀kan bá a fẹ́ ṣọ̀kan ìfẹ́ kan ṣoṣo òfin kan ṣoṣo ìlànà kan ṣoṣo tọ́nà ọba gbé kalẹ̀ ńkọ́ pé bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ́pọlọ yìí ti fò lọ látara àwọn kọ̀ǹdíṣẹ̀ tẹ bára yín àbáwọn nǹkan tó ṣẹlẹ̀ sí yín àbáwọn mẹ́ńtọ̀ sí àwọn tó mẹ́ńtọ̀ yín àwọn àfáà yín wọ́n ti mislead yín àtàfáà yín àtẹ̀yìn ọmọ kéwù rẹ̀ nǹkan kan náà lẹ́ẹ̀sìn níbi àwọn èyí àwọn alámẹ́tọ́ pé àfáà jẹ́ àfẹ́tàfà ọmọ ní jẹ́ àfáà mọ̀lú Islam kó fi unite wa ní báàbá sí ilẹ̀ kó mú kí a yapa síra wa tó àfáà tó kọ́ kí ó lọ sọ pé báyìí ni àfáà kan sọ pé bẹ́ẹ̀ kọ́ àwọn àfáà wọ́n ti kọ́ òṣìká yapa ṣùgbọ́n mọ́sí ilẹ̀ kó yapa tó àwọn kan bẹ̀rù Islam fẹ́ pé Islam gbé wá ó fẹ́ sọ fún ọ pé àfáà rẹ̀ yapa kọ̀ yapa jàmáà kan náà nìyí aláwọ̀kọ́ àfáàrí ò lè júwe ọlọ́run ní jọ Allah abẹ́ẹ̀kọ́ ẹ̀kejì àfáàrí ọ̀gbọ́dọ̀ sọ pé òun lánàbí ní ìjú Muhammad lọ ẹ̀kẹta àfáàrí ọ̀gbọ́dọ̀ kọ̀ yìí kíblà àbí ọkọ̀ ojú síbẹ̀ ẹ̀kẹrin àfáàrí ọ̀gbọ́dọ̀ sọ pé òun ò fi kankan rọ́pò òun bó òkú ọ̀lẹ́yẹ ẹjọ́ sórí ibú ni àwọn èèyàn kan ó sì kẹ́lẹ̀ pé olórí ibú ni lóòótọ́ abẹ́ẹ̀kọ́ ni báàbá àbábẹ́ kó lè mọ̀ mú kó ní kò ní ìdíká kọ̀rọ̀ mọ́ àárùn ó sì kẹ́mí táàmà sí kíní táàmà sí dípò òórùn ìrun wa ẹyọkan ni ọlọ́run wa ẹyọkan ni mọ́mọ́ wa ẹyọkan ni kùránì wa ẹyọkan ni kíblà wa ẹyọkan ni ìrun wa ẹyọkan ni àwẹ̀ wa ẹyọkan ni àràfà wa ẹyọkan ni ájì wa ẹyọkan ni ìdí wa náà kò sẹ́ni tí ò ní lọ ìdí ìṣọ̀kan ọ̀ranyàn ìṣọ̀kan ọ̀ranyàn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ tọ́nà wọn bá gbé sára ẹ̀sìn nù ẹlọ yapa bí ìbí ó lè yapa bí ìbí ìṣùgbọ́n bá ti yapa bí ìbí wọ́n lọ pé èyí ṣe mùsùlùmí ẹ̀kẹta ṣàgbé mọ́ ní mẹ́sẹ̀jì mẹ́ta ló mú wá ó náà lẹ́wà tó bá dásìkò ọdún yìí mo fẹ́ràn Islam mo fẹ́ràn Islam ojú ó tiẹ̀ tó lóun ọ̀fẹ́ràn rẹ̀ Christian kan ní bá mi sọ̀rọ̀ ó ní ẹni tó bá kórìíra Islam àbí kórìíra Muslim Ọ̀yọ́ máa wà ń wò lásìkò ọdún mo á rògbọ̀dún iléyà nìkan ní ń wí mo ní sí àwọn ọdún iléyà tá a máa ṣe ọlọ́dún tàwọn gan ó ní ẹni ọba sọ ọdún rí nínú ibi tí Christian ti pọ̀ tó ṣe Christmas ń bẹ torí bó ṣe dùn tó bá ṣe rú Christmas ń bí níwò ojú ọmọ tì ní ó ní tó bá wá di ọjọ́ ọdún ó ní torí pé orí ọtí àkànà òun tí máa lọ rè dúró wọ́n a máa wo àwọn èèyàn tí ó ṣe é kà wọ́n a máa lọ ní òní rẹ̀ tí ń bọ̀ àmọ́pá wọ́n bá máa bọ̀ báyìí wọ́n a máa bọ̀ ní òní rẹ̀ tí ṣe kéré tí ń lọ olówó ìbára àwọn olú jẹ́ ó nítorí ìran bó ti kọjá kí ọba ló jẹ́ ó lè yóò rò bí kò sẹ́nì ẹ̀ka tí ọ̀jáde máa ń wò gbòkan náà máa lọ ìwójọ́ kan náà àwọn ibi tí Ọlọ́run ti fi ẹwà Islam tó ti fi ó dẹ̀ ti wà báwùn láti ti pẹ́ẹ́pẹ́
òyìnbó kan describe wo ní 18 kankan nínú tó fi describe ẹ̀ ni pé ó ní gbogbo ará òwú báyìí tọ́ba wọn bá ti gun ẹṣin tí ń lọ yídì báyìí gbogbo ọdún ọ̀tẹ̀lẹ̀ ni tí tọ́ka sí pé a ti ń ṣe bá ní ìsìn tá ń sọdún tó ní gbogbo rẹ̀ wọ́n sọdún eléégún lóòótọ́ wọ́n bá yàn ló jẹ́ ṣùgbọ́n ṣé ẹ wá lè fọdún eléégún wé ọdún iléyá ìkejì ọdún eléégún náà ìbáyìí náà lẹ́sẹ̀ 99% ẹ̀díṣẹ́ yìí náà dára sáàkì fàtáì búrẹ́mọ̀ kankan náà tí ọmọ tí ń sí ẹwà Islam àfi àpọ̀yọ́ jáde wá ẹ̀yin mùsùlùmí tó ti mọ́lá pé àwọn lọ yídì ẹni mẹ́rin ha ṣùgbọ́n níjọ́ náà ẹni ọba kó ìra wa yọ bà ló jẹ pé ó dà yọ kàwọ́ lórí pé láti jó ìta ti ń ṣe wàhálà lórí ìwò láti ìta ti ń ṣe wàhálà lẹ̀ Yorùbá ẹ̀ tó wo Islam ó ti bọ́ 18 nǹkankan ní Baptist ní operate àwọn sì múra kankan nígbà àwọn sọ̀lú ìdí Christian ní ooo wọ́n gbé ṣùgbú jàrànjàràn wá wọ́n ló gbé èkó wá láti Róòmù wọ́n ná sí kí owó wọn dọ́gbọ́n gbogbo ọpọlọ ní wọ́n ṣe kéré ní à ń lò àwọn náà tó rè ẹ̀wọ̀n ọjọ́ ọdún ẹ̀ẹ́mọ̀ tí ń pè ní Islam lẹ́yìn ẹ̀tẹ̀ bá tún wá dí ájì ẹ máa rí president ọba olówó ayé àwọn mílíọ̀nì àwọn tó pé owó burúkú ní ẹ̀ẹ̀ni rí àtọ̀kọ́kọ́ láàrin gbogbo wọn èyí máa mọ̀ kan ṣoṣo náà wọ́n ti tò kò ní ilé fìlà kò sí gbọ́dọ̀ wọ pàtì president àwọ̀ pàtì àbí tí ọ̀bà ní ájì kò sí gbọ́dọ̀ dé fìlà gbogbo alákan náà láṣẹṣe níwájú Ọlọ́run lọ́jọ́ yẹn ẹ̀sìn láì lọ́jọ́ àràfà tẹ́ bá wà láràfà Ọlọ́run àpá àwọn mọ̀lẹ́kà pé níjọ́ kìnìún àná tí mo sọ pé mo fẹ́ dá wọn kílẹ̀ wí ẹni má dá wọn tí n bá dá wọn torí kankan ẹni wọ́n máa pẹ̀ tẹ̀jẹ̀ ẹlẹ́ wọ́n máa dẹ́sẹ̀ kankan tí n bá wá dá wọn torí kankan ju pé nítorí bí irú ọjọ́ òní lọ ó tóbi àbí ó tó bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà ló tó bẹ́ẹ̀ torí inú Ọlọ́run máa dùn lọ́jọ́ wọ́n fi ní kí wọn náà lọ rí gbáwẹ̀ ó lè bá wà nú àwọn tí Ọlọ́run torí wọn proud àwọn tó lọ́n fi wọn proud wọ́n jọ mọ̀lẹ́kà rẹ̀ ẹwà Islam yẹn ìṣọ̀kan rẹ̀